kí ni ká ti pe léyìí? Fúlàní wà lára àwọn tó ń fẹ́ bá yín lọ ṣọ́nú igbó, ẹ máa bá mi ká lọ. Fúlàní náà wà ní wa àbí àti ní ẹnì kankan sọ Fúlàní tó bá wà níbí èmi náà bàbá rẹ̀ èmi náà ní ẹni ààrẹ ọ̀gá sógbó tó bá wà níbí èmi náà ní sọ́tà ní gbogbo yín lọ́mọ mi ẹ má jẹ́ kí ẹnì kankan gbàgbọ́ a fi ọ̀rọ̀ ètò gọ́ọ̀mẹ̀ntì sí gbogbo bá bá ti ṣe lórí àwọn ọ̀gá tẹ̀ lóyìn kì í ṣe máa ìgbà tí bá ní ìdílé ìbọn ìlú automatic làwọn lò so ìgbà tí bẹ́ẹ̀ tí ìdíwà ìfúnpọ̀ ká máa lè sọ ní pé láì pé wọ́n ṣe ìpáwọ̀ àwọn ọmọ tẹ́tọ̀ ká máa máa ìpáwọ̀ ìnira ẹ̀ṣẹ̀ ìtàlẹ̀sì wọ́n bá dẹ̀ máa gbàgbé pé wọ́n fẹ́ yìí náà ní kí lórúkọ yìí wọ́n máa fún yín ní pọ́ǹpà so àmọ̀ sí jẹ́ pé wọ́n dẹ̀ máa lẹ́sẹ̀ láti ṣe báyìí wọ́n máa ń fẹ́ jẹ́ kó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì wà in control pẹ̀lú àmọ̀tẹ́kùn rẹ̀ so àmọ̀ wo bá ṣe jẹ́ lè ṣiṣẹ́ papọ̀ àbámọ̀ ìpín bá nílò ìjọba.